Olúwa ni yóò dìde nínú ògo rẹ̀. Amúnú mi dùn, ayígbà mi padà sí rere. Á wọ̀ mí lẹ́wù ògo, á bọ́ aṣọ ẹ̀gàn kúrò. Olúwa ni yóò dìde nítorí tèmi. Ẹ gbórí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà, kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kó lè wọlé wá. Olúwa tó lè lógun àti agbára. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a gbé yín ga fún orí ọ̀fẹ́ tẹ́ fún wa lónìí, fún ọjọ́ ìṣẹ́gun, láti lè bá ọ pàdé nínú ọ̀rọ̀ rẹ. Gba ọpẹ́ wa. Gbogbo agbára tó takò ọ̀rọ̀ lọ ní agbègbè àti àyíká, Olúwa fi wọ́n sínú ìdè. Gbogbo ìgbéyàwó, ilé tó ń dàrú, Bàbá Olúwa túnṣe. Bí a ṣe ń lọ máa bá wa lọ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ ti ń gbọ́ mi. Ọ̀rọ̀ Ọlọ́run tí a mú wá ní àárọ̀ yìí, àkọlé ẹ̀ jẹ́ ìgbéyàwó gẹ́gẹ́ bí ìpinnu Ọlọ́run apá kìíní. Ìgbéyàwó gẹ́gẹ́ bí ìpinnu Ọlọ́run apá kìíní. Kí la ti ẹ̀ ń pè níyàwó? Kí la ń pè ní ìgbéyàwó? Èyí tí Ọlọ́run lọ́wọ́ sí, ó jẹ́ àṣẹ Ọlọ́run, ó jẹ́ ìpinnu Ọlọ́run. Bí a bá wo inú ìwé Genesis, èyí tí ń ṣe orí kejì 22, Olúwa náà sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ́ obìnrin, ó sì mú tọ ọkùnrin náà lọ. Ádámù sì wí pé, èyí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi, obìnrin la ó máa pè é, nítorí a mú jáde láti ara ọkùnrin wá. Hallelujah. Ìgbéyàwó gẹ́gẹ́ bí ìpinnu Ọlọ́run apá kìíní. Ìwé mímọ́ sọ nínú ìwé Oníwàásù orí 4 ẹsẹ̀ 9 wípé, èèyàn méjì sàn ju ẹnìkan ṣoṣo lọ, nítorí wọn yóò lè jọ ṣiṣẹ́ papọ̀, èrè wọn yóò sì pọ̀. Àwọn àgbà máa ń sọ wípé èèyàn méjì náà ó sàn ju èèyàn kan lọ. Wọ́n wípé apá kò ṣe kí ni, kò gbẹ́rù dórí. Hallelujah. Ìgbéyàwó tí Ọlọ́run lọ́wọ́ sí. Bí a bọ́ Genesis chapter 2 verse 24, nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọ́n ó sì di ara kan. Ìgbéyàwó nìyẹn. Bá a bá wo ìdí tíyàwó Jóòbù ò fi kú, tí gbogbo nǹkan ṣègbé, ìdí ni pé wọ́n ti di ara kan. Ìgbà tí Jóòbù ò ti kú, ìyàwó rẹ̀ ò lè kú, torí wọn kì í ṣe méjì, ara kan ni wọ́n. Ohun tí a ń pè níyàwó, èrò wọn gbọ́dọ̀ jẹ́ ìkan, ìmọ̀ wọn ìkan, ìrìn àjò wọn ó máa jẹ́ ẹyọ kan. Ẹ jẹ́ á máa tẹ̀síwájú. Ohun mẹ́ta ni mo fẹ́ sọ nínú ètí ṣe apá kìíní, ìgbéyàwó gẹ́gẹ́ bí ìpinnu Ọlọ́run. Àkọ́kọ́, ìfitónilétí àti ìmọ̀. Ìfitónilétí àti ìmọ̀. Èkejì, ojúṣe. Ìkẹta, ọ̀rọ̀ ẹ̀mí. Bí ìgbéyàwó bá wà, bí ò bá sí ìfitónilétí, mo fẹ́ gbé ìgbésẹ̀ báyìí, mo fẹ́ ṣe nǹkan báyìí, báwo ni ká ṣe ṣe? Ìmọ̀ wo ni ọkọ ní tó máa fi ran ìyàwó lọ́wọ́? Ìmọ̀ wo ìyàwó ní tó máa fi ran ọkọ lọ́wọ́? Bí ò bá sí, ìgbéyàwó yẹn ò lè dúró. Amos 3:3 sọ wípé èèyàn méjì ò lè rìn láì ṣe pé wọ́n rẹ́. Èèyàn méjì ò lè rìn láì ṣe pé wọ́n rẹ́. Bí àbá wá ní ìfitónilétí, ibi báyìí ni mò ń lọ, mo ti kúrò ńbẹ̀, mo ń gbabi báyìí lọ, ókè mo fẹ́ ṣe nǹkan báyìí, má ṣe báyìí, ṣe báyìí. Bí ò bá sínú ìgbéyàwó, kì í ṣe ti Kristi, kò lè dúró láéláé. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Á nira fún ọ láti ṣe àṣeyọrí nínú nǹkan tí o kò ní ìmọ̀ tó pé nípa rẹ̀. Jọ̀wọ́ kíyèsí wípé ìdílé aláyọ̀, ìgbéyàwó alárédè
kì í wáyé lásán tàbí lójijì, níṣe là ń finú gbọ́dọ̀ ṣe àgbékalẹ̀ pẹ̀lú orí pípé. Bí àbá ní ìfitónilétí, ọ̀pọ̀ ọkùnrin òmíì á kàn ta mọ́tò, kò ní báyàwó ẹ̀ sọ pé mo fẹ́ ta mọ́tò, mo fẹ́ ra ẹ̀mí, ọkàn gbé mi wálé ni. Ọ̀pọ̀ ìyàwó èmi á lọ ralẹ̀, kò ní sọ fún ọkọ. Èmi ìjọ tiẹ̀ máa kọ́lé tó, kò ní sọ fún ọkọ. Bí ogun ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o. Irú ìgbéyàwó kì í ṣe ìgbéyàwó tí Kristi pinnu rẹ̀, torí wọ́n ti di ara kan. Ìfitónilétí gbọ́dọ̀ máa wà. Ìfitónilétí ó gbọ́dọ̀ máa wà. Tẹ̀síwájú, nítorí náà má ṣe jẹ́ òpè àti aláìmọ̀kan nínú ìgbéyàwó rẹ. Nígbà tó ń ṣàlejò, ó yẹ ká pe ọkọ pé níbo ni ìyàwó ẹ̀ máa wà báyìí, kó dẹ̀ mọ̀ tí ò bá sí ṣọ́ọ̀bù á wà ní church, torí ó ti sọ kó tó kúrò nílé pé mò ń lọ ṣọ́ọ̀bù o, tá bá close ní ìrọ̀lẹ́ mò ń lọ church. So bẹ́ẹ̀ tí ò bá sọ fún ọkọ tàbí ìyàwó, tí ò sọ fún ọkọ ẹ̀ tàbí ọkọ tí ò sọ fún ìyàwó ní ìmọ̀bí tó wà, ìgbéyàwó yẹn kò ní ẹ̀rí nínú. Ṣàwárí ọgbọ́n àti ìmọ̀ tó máa mú kí ìgbéyàwó rẹ ládùn. Jẹ́ kí ohun gbogbo tí ó rọ̀ mọ́ ìgbéyàwó tó lọ́lá yí ọ yékéyéké. Ohun tó rọ̀ mọ́ ìgbéyàwó jẹ́ kó yí ọ. Ìgbéyàwó ó jẹ́ ètò Ọlọ́run. Bí a bá fi òótọ́ rìnrìn àjò, bí a bá ń gbéra wá nínú ìgbéyàwó lójoojúmọ́, báwo ni mo fẹ́ rìn, èrò mi rèé lọ́dún yìí, èrò mi rèé lóṣù yìí, èrò mi rèé lọ́sẹ̀ yìí, wọ́n bá jọ ń sọ, Sátánì ò lè wọ àárín wọn. Káàdẹ̀ ní ìmọ̀ àti ọgbọ́n tó pé inú ìgbéyàwó. Ohun tó dáa fúnlé ẹlòmíràn ó lè má dáa fúnlé tiẹ̀. Má ṣe àkàwé ẹlòmíràn pẹ̀lú ìgbéyàwó rẹ. Máa darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́, ìpàgọ́ lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí ẹ má ti wà nínú marriage, má rò pé mo ti pẹ́ ń bẹ̀. No, always má sọ pé wọ́n mọ̀ ní àwọn sẹ́mínà kan fún lọ síbẹ̀. Torí ìgbéyàwó ìrìn àjò lọ títí ni. Ẹni tó bá dẹ̀ ti kùnà lákọ̀ọ́kọ́, orí ọ̀fẹ́ ló dẹ̀ kù. Lórúkọ Jésù, ilé wa ò ní dàrú. Ẹ jẹ́ wo ìwé Òwe orí 9 ẹsẹ̀ 12. Ó wí pé bí ìwọ bá gbọ́, ìwọ ò gbọ́n fún ara rẹ, ṣùgbọ́n bí ìwọ bá ṣe ẹlẹ́gàn, ìwọ nìkan ni yóò rú. Bó o bá gbọ́ nínú ìgbéyàwó ẹ, béèyàn kan bá ń sọ̀rọ̀ báyìí ni, ṣùgbọ́n tó o bá gbọ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀, ó ló gbọ́ fún ara ẹ. Ṣùgbọ́n tó bá ṣe ẹlẹ́gàn, ìwọ nìkan, tó bá kù wọ nìkan, wàá rí wípé ó ju gbogbo èrò rẹ lọ. Tó bó bá ti gbọ́ nínú ìgbéyàwó, tó mọ tó tọ́, tó ní ìtẹríba, tó ṣogun lákòókò, wàá rí wípé ó gbé ìṣe kí ni ó máa wà fún ara rẹ. Mo súre lórúkọ Jésù, ìgbéyàwó wa kò ní dàrú. Amen. Àwọn ohun tó yẹ kí a mọ̀. Ọmọ èèyàn le púpọ̀. A nílò kí a farabalẹ̀ wo ìṣe ara wa. Ó gba ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí àti àkókò láti ní òye pípé nípa àwọn obìnrin àti ìyàwó wa. Ó gba òye pípé. A ṣàmọ̀ wípé níṣe ni ọkùnrin so orun èjìká nígbà tí a dá wọn. Ká ní pé nígbà tí wọ́n dá obìnrin, ọkùnrin á fi orun èjìká kùn. Ó lè sọ díẹ̀ nípa obìnrin, ṣùgbọ́n torí pé a fi orun èjìká kùn, kò lè sọ púpọ̀ ju pé kó fara balẹ̀, kó wo ìṣesí. Ohun tó mọ̀ pé mi ò lè gbà kó tó wọnú ìgbéyàwó, ṣùgbọ́n torí ìfẹ́ tó ń gbà tó bá wọ ilé, ó máa di ogun. Ẹ jẹ́ wo Genesis chapter 2, 21 to 22. Genesis chapter 2, 21 to 22. Olúwa Ọlọ́run sì mú orun èjìká kùn Ádámù, ó sì sùn. Ó sì yọ ọ̀kan nínú eegun ìhà rẹ̀, ó sì fi ẹran dípò rẹ̀. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú níhà ọkùnrin náà mọ́ obìnrin, ó sì mú tọ ọkùnrin wá. So bí a bá ní àkíyèsí àti fi ọkàn sí ìrìn àjò ìgbéyàwó, ó ṣeé ṣe kó di ogun. A gbọ́dọ̀ mọ̀ wá dáradára. Òun ni mo fi sọ fún wípé ìfitónilétí àti ìmọ̀, ìfitónilétí àti ìmọ̀ kò yẹ kó sọnù nínú
ìgbéyàwó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀wẹ̀, a ti dá àwọn ọkùnrin tán kí obìnrin tó wá sílé ayé. Nítorí náà, ó nílò ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí àti ẹ̀kọ́ kí a tó gbé ara wa ní ìyàwó. Ọlọ́run sọ wípé kí àwọn ọkùnrin máa bá aya wọn gbé pẹ̀lú ọgbọ́n àti àdúrà. Ìlọsíwájú wọn ní ìdènà nínú ìlọsíwájú. Tí ọkùnrin bá ti ń fi ọgbọ́n tó ṣe kí ni tó fi ń bá aya gbé. Ẹ jẹ́ àwọn ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 18 dé 19. Colossians chapter 3 verse 18 to 19. Kólósè orí 3 18 to 19. Ẹ jẹ́ a gbọ́ ohun tí ó sọ. Ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ó ti yẹ nínú Olúwa. Ìwọ ìyàwó tẹríba fún ọkọ. A máa ń ṣe mistake kan pé we have equal rights. A ní equal rights. Orí ló fi wọ́n ṣe. We don't have equal rights. O ní equal rights pẹ̀lú ọkọ. Ó ṣeé ṣe kí ọkùnrin jáde kó wá dágbé pé mò ń lọ síbì kan, wá débẹ̀ bí a kò bá ẹni yẹn, ó lè kúrò ńbẹ̀. Ṣùgbọ́n ìwọ ìyàwó tó bá yẹ pé wọ́n lè débẹ̀ tó bá fẹ́ kú lọ sípò mi, ó ní ẹ̀tọ́ àti pé ọkọ lẹ́sẹ̀kẹsẹ̀. Ibi tí mo dágbére mi ò bá wọn níbẹ̀ o, mo tún fẹ́ débi báyìí. So báwo ló bóyá pé o ní equal right ní ìtẹríba, wà submissive fún ọkọ ẹ ní Bíbélì wí. Náà bí a bá wo 19, ẹ̀yin ọkọ ẹ máa fẹ́ràn àwọn aya yín, ẹ má ṣe korò sí wọn. Ẹ máa fẹ́ràn àwọn aya yín, ẹ má ṣe korò sí wọn. Hallelujah. Àwọn ọkọ ló yẹ kí wọ́n kó àwọn ìyàwó wọn, kí wọ́n tọ́ wọn sọ́nà lójúnà ẹni tí ó wù wọ́n kí wọ́n jẹ́. Ìdí nìyẹn tí a fi pè wọ́n ní ọkọ, ẹni tó ń kọ́ni. Ìtumọ̀ ọkọ nìyẹn, ẹni tí ń kọ́ni. Ìtumọ̀ ọkọ nìyẹn, olùkọ́, ẹni tó ní orí ọ̀fẹ́ tó fi àwọn ìpele ọgbọ́n ìmọ̀ ju obìnrin lọ máa ń pè ní ọkọ. Lọ́jọ́ ìgbéyàwó àti lẹ́yìn náà, bí a mọ̀ pé ní àkókò gẹ́gẹ́ bí ìyàwó ní ọwọ́ ọkọ rẹ̀ láti lè fi ro ohunkóhun tí ó bá wù ú. Hallelujah. Ohun tó ń sọ ni pé a mọ̀ kòkò la jẹ́ lọ́wọ́ ọkọ wa láti lè mọ nǹkan tó bá wù. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ọgbọ́n àti òye láṣẹ kí ni láti lè mọ wọ́n. Ó kò lè fún ẹnikẹ́ni ní ohun tí ìwọ kò ní tàbí ohun tí o kò ṣe aláìní. Bí aya rẹ ṣe rí lónìí ló jẹ́ àwòrán ẹni tí ìwọ gangan jẹ́. Bàbá rí ìyàwó rẹ níta, ó ní àwòrán ohun tí ìwọ gangan jẹ́. Ẹ jẹ́ wo Ephesians chapter 5. Ẹ jẹ́ wo Ephesians chapter 5 verse 28 lọ sí iwájú. Éfésù orí 5 ẹsẹ̀ 28 dé 33. Bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn aya wọn gẹ́gẹ́ bí ara tìkára wọn. Ẹni tó bá fẹ́ràn aya rẹ̀, ó fẹ́ràn ohun tìkára rẹ̀. Bóyá o ti ra aṣọ bíi 3, má rò pé ìyàwó mi lówó ń tajà. No! Ó yẹ kó gbá ọmọ àti ra aṣọ bíi 3 jẹ́ ra kan fún ìyàwó mi. Torí bí ìyàwó bá ṣe rí níta, òun náà mọ̀ pé lóòótọ́ bí ọkọ ṣe rí gangan nìyẹn. Wọ́n bá rí ìyàwó níta tí ò ṣe rí, àbí wọ́n rí ọkọ níta gan tí ò ṣe rí, ohun tí ìyàwó jẹ́ nìyẹn. Tàbí rí ìyàwó náà níta tí ò ṣe rí, ohun tí ọkọ jẹ́ nìyẹn. Hallelujah. Ó wá tẹ̀síwájú 30. Nítorí àwa ní ẹ̀yà ara rẹ̀ àti ẹran ara rẹ̀ àti egungun ara rẹ̀. Nítorí àwa obìnrin ní ẹ̀yà ọkùnrin, ẹran ara rẹ̀ àti egungun ara rẹ̀. Kò sẹ́ni tó lè mú pin kó máa fi gún ara ẹ̀. Tó bá lè ohun tó bá fẹ́ kí ìyàwó ṣe sí àbí ọkọ ṣe sí, má ṣe sí ìyàwó tàbí ọkọ. Torí ó ní àwa ní egungun ara rẹ̀ àti ẹran ara rẹ̀. So bó o bá tó ẹni tó bá ti ń jẹ́ kí ẹni tí ó bá jẹ́ kí ọkọ àbí ìyàwó máa ní ìkorò ọkàn, ara rẹ̀ ló ń ṣe sí. 31. Nítorí èyí ni ọkùnrin yóò bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, òun ó ti dàpọ̀ mọ́ aya rẹ̀, àwọn méjèèjì á sì di ara kan, gẹ́gẹ́ bí a ṣe sọ nínú ìwé Genesis chapter 2. Wọ́n máa di ara kan.
mo sọ lẹ́ẹ̀kan wípé ìdí tí ìyàwó Jóòbù ò fi kú ni pé wọ́n ti di ara kan. Àwọn ọmọ Jóòbù kú, ọgbà àjàrà kú, ẹran ọ̀sìn kú, ṣùgbọ́n ìyàwó ẹ̀ kú torí pé Jóòbù ò kú, ẹ̀kan náà ni wọ́n. Bó yẹ kí ìgbéyàwó kó rí nìyẹn, ohun tó bá ń ṣe ọkọ kó máa ṣe aya, ohun tó bá ń ṣe aya kó máa ṣe ọkọ. Wọ́n tẹ̀síwájú 32. Àṣírí ńlá ni èyí, ṣùgbọ́n èmi sọ nípa ti Kristi àti ìjọ. Ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ gẹ́gẹ́ bí òun tìkára rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ. Obìnrin tí ó bá ti ní bẹ̀rù, tí ò ti ní bẹ̀rù kò lè gbélé ọkọ. Obìnrin tí ó bá ti ní páyà tó sọ pé màá tọkọ mi kan náà ni wá, a ní equal right, kò lè gbélé ọkọ. Torí adé náà fi wá ṣe, wọ́n fi àwọn ọkùnrin ṣe, orí ni wọ́n. Olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ ni wá. Olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀. Amen. Mo bọ́ sí ojúṣe. Ojúṣe. Ọ̀pọ̀ làásìgbò tó wà nínú ìdílé lónìí ló wá nítorí wípé èèyàn kan ti kọ ojúṣe rẹ̀ sílẹ̀ láì ṣe nínú ètò ìṣúná, iṣẹ́ ilé, ìwà ọmọlúwàbí, ìbálòpọ̀, ọgbọ́n orí, ọ̀rọ̀ ẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ obìnrin lónìí ló ti kọ ojúṣe wọn nínú ilé sílẹ̀ lórí wípé wọ́n ń jà fún ẹ̀tọ́ àwọn obìnrin, tí wọ́n ń pariwo pé àparò kan kò ga ju kan nínú ìgbéyàwó àti láwùjọ, nígbà tí àwọn ọkùnrin mìíràn kan jẹ́ aláìní ìkànṣe paraku tí wọn kò wúlò fún ohunkóhun nínú ilé. Hallelujah. Ojúṣe. Ojúṣe ìyàwó láti tọ́jú ọkọ. Ọkọ ló kọ́kọ́ wà kí ọmọ tó wà. Nígbà tí ọmọ dé, ojúṣe pé méjì, a máa tún lè ṣe. Olùrànlọ́wọ́ la jẹ́. Bí a bá fi pé ọkọ lè kó sanwó iléèwé, òun ló yẹ kó ṣe gbá, tí àdó ìrànlọ́wọ́ fún ìgbéyàwó yẹn kò lè jẹ́ ti ìpinnu ti Ọlọ́run. Kò sí olùrànlọ́wọ́ ló pè wá. Ọkọ náà tó mọ ojúṣe ẹ̀, bóyá ọmọ fẹ́ san 100,000, ìyàwó náà wá fi 20,000 sílẹ̀, ojúṣe ọkọ ni pé my dear, ò ṣe. Ọ̀pọ̀ ọkùnrin ti fi ojúṣe wọn sílẹ̀, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ obìnrin. Bí a bá ṣojúṣe wa gẹ́gẹ́ bí ọkọ tàbí aya, a máa kùnà ìgbéyàwó gẹ́gẹ́ bí ti Ọlọ́run. A máa kùnà ojúṣe wa, ìgbéyàwó yìí ò lè dúró bí ẹnìkan tàbí èkejì tó bá fi ojúṣe sílẹ̀. Bóyá ìyàwó àbọ́kọ ló sanwó, ẹja máa sọ pé thank you my dear, Ọlọ́run ló máa pèsè fún yín, ẹ máa rí ṣe. Ojúṣe wa ni. Bí a bá ní ìkùnsínú, kò yọ ọkùnrin sílẹ̀ láti ṣe sọ́rì, ojúṣe ni. Kò yọ obìnrin sílẹ̀ láti ṣe sọ́rì. Àwọn àgbàlagbà wípé wọ́n ní ohun pẹ̀lẹ́ ó ṣe kí ni, ó yọ obì lápò. Bí orí ọ̀fẹ́ bá wà fún ọkùnrin, bí ọmọ ti ń pé 3 4 tó di pé a jọ lọ sí ìṣọ́ òru, a dẹ̀ tún máa jí lọ church, kò sí nǹkan tó ná ọkùnrin láti assist ìyàwó, bóyá bí ìyàwó wẹ̀ fún ọmọ kó máa wọṣọ fún ìgbéyàwó gẹ́gẹ́ bí ìpinnu Ọlọ́run. Kájọ lọ sí ìṣọ́ òru, wàá tún jí lọ dáná, ó ṣe dáná, ó wẹ̀ fún ẹ̀yẹ̀dọ̀ lọ ṣọ́ọ̀rù kò tí ì sùn o. Ìgbé ẹjọ́ bí ìpinnu Ọlọ́run, ó yẹ á sọ pé egungun nínú egungun ni, ó yẹ kó rò pé àjọ lọ ṣọ́ọ̀rù ni náà, àbáyé lọ program kan ni, tí n bá kí n lọ sùn, ọmọ 3 ọmọ wẹ̀ fún wọn, a kó wọn lọ sí school, a dáná, a gbáyà tún lè ṣe. Ó yẹ kí ọkùnrin máa rò pé jẹ́ kí n fi ìkankan assist ẹ̀, múra fáwọn ọmọ, jẹ́ kí mi lọ drop wọn. Ìtumọ̀ egungun tàbí láti di ẹrẹ ara, ohun tó bá ń ṣe mí ló ń ṣe. Hallelujah. So àwọn ojúṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ ti fílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ owó iléèwé ọmọ ó ti di tobìnrin, kò yẹ kó rí bẹ́ẹ̀. Irú obìnrin yẹn ó wọ́n máa ní ìkorò ọkàn sírú ọkùnrin bẹ́ẹ̀, tàbí ọkọ tó ń forí ṣe, tó ń fọrùn ṣe, tí ìyàwó ti appreciate, tó lọ pé yẹ bùkátà ẹni no, torí ìgbà tí ṣọmọ bá jí ní ẹjọ́ máa jẹ́ ni. Ẹjọ́ máa jẹ́ ni. Wọ́n máa sọ pé ojúṣe ẹ̀mí, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Lórúkọ Jésù, a ò ní ṣe lásán. Ní àkótán ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ẹ̀mí, gbogbo ìgbéyàwó tí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ bá ti síbẹ̀ kò ń tò. Ọ̀rọ̀ Ọlọ́run, àwọn ọ̀rẹ́ tí mò ń bá rìn, ọ̀mùtí ni wọ́n, àwọn máa jáde, kí n tó fẹ́ ni mo ti ń bá wọn rìn, o ò lè yà wọ́n, no.
kò sí ohun tó gbé ìdílé ró bí ìbẹ̀rù Ọlọ́run. Ephesians chapter 5 verse 21. Àkàlẹ̀ ẹ máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù Ọlọ́run. Both of you àtọkọ àtaya ẹ jẹ́ á máa tẹríba fún ara wa ní ìbẹ̀rù Ọlọ́run. Ó yẹ kí n ti wọlé báyìí. Ìyá ẹ̀ kí ló ń ṣe lọ́wọ́? Ó mọ̀ pé lẹ́yìn kó tó jáde ò mú owó ọbẹ̀ lẹ̀, ó lè ti wà níbi iṣẹ́, àṣírí kan ti bò. Okay my dear, bá mi wá owó sebẹ̀ máa fún ọ tàbí kí n transfer. Bẹ́ẹ̀ tí ọkùnrin ò bá níbẹ̀rù tàbí obìnrin nonchalant attitude, kí ló kàn mí? Àìní ìbẹ̀rù Ọlọ́run, àìní ọ̀rọ̀ ẹ̀mí tó ni. Bàbá tó bá wo oníwàásù orí 12 ẹsẹ̀ 13, ẹ jẹ́ á jọ ka ìwé oníwàásù yẹn orí 12. Ìwé oníwàásù orí 12 ẹsẹ̀ 13, ó wí pé òpin gbogbo ọ̀rọ̀ náà tí a gbọ́ ni pé bẹ̀rù Ọlọ́run kí o sì pa òfin rẹ̀ mọ́, nítorí èyí ni fún gbogbo ènìyàn. Kí ni òfin Ọlọ́run? Ó ní ọkọ kó fẹ́ràn ìyàwó rẹ̀, ìyàwó kó tẹríba fún ọkọ. Ó wí pé àwọn méjèèjì dandan ni kó fi bàbá rẹ̀ sílẹ̀, ara òfin kan ni. Faramọ́ ìyàwó rẹ̀, ẹ di ẹyọ kan, ìṣọ̀kan, ọ̀rọ̀ kan, ìrìn kan, gbólóhùn kan, ìfẹ́ kan. Ọ̀rọ̀ ẹ̀mí, ọ̀rọ̀ ló jẹ́ kókó pé a jẹ́ ẹni ẹ̀mí. Bá ṣe gbogbo ní ìbẹ̀rù Ọlọ́run, tí wọ́n bá ti ń pìtì ọkọ, bàbá yìí òun nìkan ló máa sanwó ilé, ó máa sanwó iná, ó máa tún gbọ́ ti fámìlì mi, ó máa gbọ́ ti fámìlì ẹ̀, àmọ́dé pìtì ìbẹ̀rù Ọlọ́run ni o. Jẹ́ kí èmi náà ràn án lọ́wọ́ níbì kan. Ó ní ọ̀rọ̀ ẹ̀mí. Ẹni tó bá ti sọ ọ̀rọ̀ ẹ̀mí sọnù, ìgbéyàwó ẹ̀ lè dúró. Ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi sọ fún mi pé ọkọ ló ń gbé gbogbo bùkátà, ló ń ṣe kinní kan. Irú èèyàn bẹ́ẹ̀ ìgbéyàwó ẹ̀ kò gẹ́gẹ́ bíi ti ìpinnu Ọlọ́run. Amen. Ọkọ rẹ kò bá jẹ́ àtúnbí lójúlówó, kò sí ẹni tó lè fowó sọ̀yà fún yín pé ó ṣe àṣeyọrí nínú ìgbéyàwó láìsí wípé a di àtúnbí àwa méjèèjì nínú kíni ìgbéyàwó. Nínú ìgbéyàwó, bá ṣe ń dàgbà sókè tàbí bàlágà nínú ẹ̀mí tó, bẹ́ẹ̀ ni àǹfààní láti ṣe àṣeyọrí nínú ìgbéyàwó yóò di púpọ̀. Bí a bá ṣe ń lọ ọdún kìíní, ìkejì, ìkẹrin, bá a bá ṣe ń bàlágà, bá a ṣe ń dàgbà, ló yẹ kí ọ̀rọ̀ ẹ̀mí wa máa dàgbà. Bá a bá ṣe ń dàgbà, tá a jẹ́ olóòótọ́, tá a bẹ̀rù Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni ìgbéyàwó wa ló máa dàgbà, ló máa ṣe àṣeyọrí tó pọ̀. Ẹ jẹ́ á wo ìwé Rome orí 9 ẹsẹ̀ 5 sí 7. Romans chapter 8 verse 5. Romans chapter 8 verse 5 to 8. Náà ó rí wípé nítorí àwọn tí ó wà nípa ti ara wọ́n á máa ro ohun ti ara, ṣùgbọ́n àwọn tó wà nípa ti ẹ̀mí wọ́n á máa ro ohun ti ẹ̀mí. Àwọn tó wà nípa ti ara wọ́n jayé káàkiri, ṣùgbọ́n àwọn tó wà nípa ti ẹ̀mí wọ́n á máa ro ti ẹ̀mí. Kí ló kù tí mo fẹ́ ṣe nílé? Bí n bá jókòó tí mo ní Southland, mo mà ti ná 20,000 yẹn, ó mà ti ra textbook 20,000 yẹn, tí má fún ìyàwó mi kó dààmú owó ọjà ẹ̀, ó mọ̀ máa tún bí àwọn nǹkan kan. Ìgbà tí ò bá sí owó, màá mọ̀ ní orí ọ̀fẹ́ láti sọ pé ṣùgbọ́n mi bíbí ìbàyìí ná. Nítorí èrò ti ara ikú ni, ṣùgbọ́n èrò ti ẹ̀mí ni ìyè àti àlàáfíà. Èrò ti ara ikú ni, ṣùgbọ́n èrò ti ẹ̀mí ìyè àti àlàáfíà. Nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run, nítorí kì í tẹríba fún Ọlọ́run, òun kò ti lè ṣe é. Bí a bá ń gbé ìgbé ayé ara nínú ìgbéyàwó, a lè rí nǹkan kan ṣe. Ó wá ní ẹsẹ̀ 8 wípé bẹ́ẹ̀ ni àwọn tó wà nínú ti ara kò lè wo Ọlọ́run. A jẹ́ sọ nípa ìgbéyàwó gẹ́gẹ́ bí ìpinnu Ọlọ́run. Bí a bá ní ìtónilétí àti ìmọ̀, ojúṣe àti ọ̀rọ̀ ẹ̀mí, a rí pé ó máa bá ìpinnu Ọlọ́run mu. Ọlọ́run gan máa wà nínú ìgbéyàwó wa. Lórúkọ Jésù, a ò ní ṣe lásán. Ní àkótán, òtítọ́ ni mo sọ, ó kò jẹ́ parọ́. Bí ìwọ tàbí ìyàwó àbí ọkọ kò bá jẹ́ àtúnbí lójúlówó, kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà fún yín pé ẹ ó ṣe àṣeyọrí nínú ìgbéyàwó yín àyàfi nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run.
bí àwọn ìbájí àtúnbí tí ọkọ jónírọ́ tíyàwó jóníṣìná tí ọkọ jágbèrè tíyàwó jẹ́ ìmọ̀tara ẹnìkan ó ń tọ̀ òun ò lè ṣe àṣeyọrí ó kù sí ọwọ́ oore ọ̀fẹ́ àti àánú lórúkọ Jésù ká máa tún fi pàdé ní ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ lórúkọ Jésù a ò ní rẹ́ra wa tì ìgbéyàwó rẹ kò ní bàjẹ́ ìgbéyàwó èmi náà kò ní bàjẹ́ ilé rẹ kò ní dàrú ilé rẹ ò ní túká ẹjẹ́ á máa ní ìfitónilétí àti ìmọ̀ tó péye ẹjẹ́ á to ojúṣe wa káàdẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀mí nínú ìgbéyàwó wa ẹjẹ́ á gbàdúrà bàbá tí ń bẹ ní ọ̀run Olúwa gba ọpẹ́ wa èyí tí a gbọ́ yìí ọ̀rọ̀ yìí pé ó rán ọ̀rọ̀ rẹ̀ jáde ó sì mú wọn lára dá gbogbo ìgbéyàwó tó ti mẹ́hẹ tó ti ń korò tó ti ń túká nípa ọ̀rọ̀ rẹ̀ yìí lórúkọ Jésù ó yá wọbẹ̀ lọ mú wọn lára dá ṣe àtúnṣe a ó yin Ọlọ́run Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ tún lè pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bákan náà a wà lórí YouTube DPPM orí ọ̀fẹ́ lórí Facebook ẹ lè rí wa Grace Bible School ẹ lè rí wa náà lórí Facebook bákan náà lórí Akíndélé Doris JP ẹ lè rí wa níbẹ̀ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ lórúkọ Jésù a ò ní fẹ́ kún pàdé ayọ̀ ni o.